MHM Ọlọ́run ló mú ẹ bó ṣe yẹ kó dáa fún yín náà ni bó ṣe yẹ kó rí fún yín náà nìyẹn wọ́n ní ikú tó ń pojú gbẹ́ ẹni òwe ńlá ló ń pa fún ni ọjọ́ kìíní àná tí mọ̀mọ́ tó bẹ̀rẹ̀ sí ń ṣe show of shame tó ń ṣe show of shame táwọn amẹ̀bọ tí gbogbo yín tẹ́ ń pín wèrè ṣe láàrin ara yín tó ń bully Dorcas unprovoked inú ẹ̀ máa ń dùn ni ṣé o ti gbàgbé ni no o gbọ́dọ̀ láwọ̀ ẹ̀ kó fomi lò ó you were happy you were gallivanting you were saying àwa máa rẹ́rìn o MHM how market àwa náà máa rẹ́rìn o ṣe rí Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn ṣe rí Ọlọ́run sìn ó máa ń tètè mú yàn ní orí Dorcas ló dáa fún ẹ orí Dorcas ó ṣe MHM kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin ìwọ àti àwọn mọ̀mọ́ gan that is one thing you don't understand kò sí ìyàtọ̀ láàrin ìwọ àti mọ̀mọ́ aláyébàjẹ́ yìí ó gbọ́ kùkù òjò ó domi agbádá nù you were there àwa máa rẹ́rìn o àwa máa scream show ẹ má buyọ̀ bí báyìí o àwa máa gbé show àwa máa rẹ́rìn o you were happy when they were bullying an innocent boy an innocent child you were happy for somebody that has literally not done anything to you MHM Dorcas has not done anything to you anything a sọ pé ìgbà tí wà tí Dorcas táwọn síra yín was when you are still with Lizzie after that Dorcas has maintained her lane stay on her lane she has never come for you now you are feeling how it feels now ṣebí inú ẹ̀ ń dùn ní ìgbà tó ń drag Dorcas ṣebí you are over there laughing ó máa fi ń ṣe yẹ̀yẹ́ ó máa fi ń ṣe kíni ó máa fi ń ṣẹ̀sìn náà gbà yẹn ìgbà tẹ̀sìn tiẹ̀ wá dé ń sí báyìí àwa náà máa rẹ́rìn bí láyé ṣe rí nìyẹn. You were part of these people because they were sharing your show. Ẹjọ́ ṣàbòsí ní MHM. Tó bá pè ẹ́ táwọn ọmọ amẹ́bọ bá pè ẹ́ lórí burúkú torí pé you were part of them bẹ́ẹ̀ ni ẹnu wọn gbà orí wọn gbé àyà wọn gbà they can call you olórí burúkú. They can call you pé ayé yín ti bàjẹ́. Wọ́n lè pè àwọn amẹ́bọ lè pè ẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ MHM. Àwọn náà ló lè sọ fún ẹ torí pé kí ni èèyàn táyé ẹ̀ ti bàjẹ́ náà ni wọ́n náà ló ń bá ṣe. You single-handedly sit down there, watch them bully Dorcas, kò sí speaker, even hater, MHM, hater feel like, kí ló ṣẹlẹ̀? Hater feel it. But ìwọ, be careful of people. Torí ẹ̀ ṣe ń pè ẹ́ ní weather, ìwọ àti mọ̀mọ́ ní weather. Nísìnyí wọ́n ń sunkún lẹ́nìí ìgbà táwọn ọmọ amẹ́bọ̀ ń pe ìwọ lórí burúkú ìgbà tó ń ṣépè fún Dorcas ṣèbóun rẹ́rìn ni wo MHM láwọ̀ ẹ̀ kó fomi lò ó ikú tó ń pojú gbẹ́ ẹ̀ ni òwe ńlá ló ń pa fún ni láwọ̀ ẹ̀ kó fomi lò ó ìgbà tẹ́ ló ń ṣe kí ni tẹ́ ló ń glamorization tẹ́ ló ń gang fight ṣé o mọ̀ pé wọ́n ní èèyàn lè tẹ̀sẹ̀ bómi tán kó máa kígbe òtútù ṣé ló ń ṣe mò ń ṣe mò ń gbà ẹ̀ mò ń ṣe mò ń gbà ẹ̀ at first everybody just think that bó ṣe wọ́n stream nìyẹn at first then it was so biased because see I glue on your page it was so biased that èmi wá fi at later on wípé the way your commentary is not okay your commentary on that show was not okay back to back for 2 weeks tí mo mọ̀ fi ràn show fún Dorcas èmi wá sọ pé ṣe bí Dorcas ń reply mọ̀mọ́ kí ló dé tó o máa stream Dorcas ni kí ló dé tó yẹ pé mọ̀mọ́ nìkan ló ń stream point number 1 ìgbì nǹkan tó fi máa ń mọ alábòsí nìyẹn point number 2 kí ló dé tó ń sọ nǹkan pé àwa máa rẹ́rìn òun ò lè jẹnu wa mú ká má rẹ́rìn when people now started noticing your pattern of course àwọn èèyàn will come for you kí ló ṣe ó tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé ń jọ́ kìíní àná àwọn ló fi ẹ̀ṣẹ̀ sí i ṣé o mọ̀ pé ìwà àtàwọn amẹ̀bọ ẹ̀ẹ́jọ ṣe kìíní ẹ̀ẹ́jọ sírí bọ̀ àbòsí tó pa yín pọ̀ òun ló tún yẹn ká tó fi wá ń pè ẹ́ lórí burúkú torí kò yẹ kó gba ẹnu wọn ìwọ ló gbé rẹ wọlé wọn jù àbòsí tó pa yín pọ̀ àbòsí few weeks tẹ́ẹ̀jọ ṣe o mọ̀ pé ó jáde ń ṣe ṣòfò Godfather MHM láwọ̀ ẹ̀ kó fomi lò nǹkan tí ò kàn ẹ́ lọ́wọ́ tí ò kàn ẹ́ lẹ́sẹ̀ ó gbà á sórí
Dorcas ó ṣe show fún Dorcas ó ṣe show fún fún Godfather mi ò rántí bí ó ṣe show fún Mummy Gbébọ̀dì, but the way you to your comment, it was crazy. I was like, bóyá nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ tó fàjà yín ni pé àwọn yẹn pè ẹ́ pé kó wá bá wọn jagun, ìwọ ò wá mọ bó ṣe fẹ́ jagun. Ó ní mò ń sọ fún ẹ pé, do you think Godfather has literally not come for you? None of these people have come for you. How do you want to start a fight with somebody that literally did nothing to you? When you refuse to bá wọn jagun because ó yẹ kí ìwọ náà máa ṣe bí wèrè, so onísìn ìwọlé identify pé mọ̀mọ́ ṣe bí wèrè òsínwín kiri, ṣe bẹ́ẹ̀ jọ ń sínwín kiri ni. If you are not an òsínwín person, you will not join an òsínwín. Orí wèrè tó ń ṣa pépà, ìwọ náà bẹ̀rẹ̀ òun bá ń ṣa pépà. Wèrè náà lẹ́yìn méjèèjì náà. Wèrè náà lẹ́yìn méjèèjì. It takes one to know one. Bí mọ̀mọ́ ṣe ya wèrè ni ìwọ náà ṣe ya wèrè. Because when Mama was bullying people, you were joining her, you were hating her, and she was sharing you. You were happy. But now, the table don't turn on you. How does it feel? Kò nice àbí kò pretty ìgbà tó ń pè ẹ́ lólórí burúkú. Ṣó yẹ kó gba ẹnu àmẹ̀bọ? Ṣó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nípa àti Dorcas ni? Táwọn ọmọ àmẹ̀bọ, àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́, àwọn ọmọ òṣì tó kọlà sóhun yẹn, tó bẹ̀rẹ̀ sí ń ṣépè fún Dorcas, tó ń sọ̀rọ̀ sáwọn tíìmù Dorcas. And Dorcas replied them, what the nonsense? Kí la jọ ń gbà láàrin ara wa? Ọjọ́ wo la bẹ̀rẹ̀ sí ń ṣe irú eré báyìí, irú eré rádaràda tí àmẹ̀bọ máa jẹ́ kí àwọn student ẹ̀ kó máa rí Dorcas fẹ́. She came, she defended herself, and she defended the Odo Nation. You don't see all that. The same tactics tó ń lò nígbà yẹn náà ń lò fún ẹ̀yin o. Ṣé o ti rí nǹkan tí ò fi dá kéèyàn máa ṣàkóso? O rí wọ́n ṣe ń sọ̀rọ̀ sáwọn student. Wọ́n ń gbé ẹ̀ lólórí burúkú. Wọ́n ń sọ̀rọ̀ sáwọn tíìmù ẹ̀. Wọ́n ti fẹ́ drag ẹ nìyẹn o. In case you did not know. Wọ́n ti fẹ́ drag ẹ nìyẹn. Amebo is gbogbo video just like okay, ó tẹ̀ dá. You people, you are slightly alike. Just like bí Amebo ṣe ní student, kò sí any voice tó bá sense Amebo ó máa gbọ́ kó tó di pé post ẹ̀. Bí ìwọ náà ṣe ní student, kò sí any voice tó bá send sí ẹ ó máa gbọ́ kó tó di pé post ẹ̀. So why is Amebo posting a video where they were talking pé ẹ lólórí burúkú? How does it feel? How does it feel to be in this shoe? To be in this position? Nísìnyí ẹ̀yin ò wá rárá gbà. Ẹ wá wo Dorcas tó ń ṣépè fún táwọn ọmọ ẹ̀. But you were enjoying it. Ṣé o mọ̀ pé wọn ẹyọ kan ló jẹ́ yẹn o? Tẹ́ ti gbómi parí MHM àtàwọn student ẹ̀. Dorcas for 2 weeks straight back to back non-bully ẹ̀. And she was begging. Wọ́n ti fẹ́ drag yín nìyẹn. À ń sọ fún yín pé ayé àwọn èèyàn kan ti bàjẹ́. Ẹ̀yin ẹ lọ ń fara pẹ́ wọn. Jọ ìgbà tó ti ń hábọ̀ Amebo tó ń hábọ̀ mọ̀mọ́. Ìwọ náà lọ join wọn ni. Ẹ̀yin tẹ̀ ń sọ pé if you cannot beat them, you join them. Ní Amebo ṣe pẹ̀lú mọ̀mọ́. What did you do, MHM? Ṣebí because you cannot beat them, you join them náà. Yàtọ̀ síra. But what were you expecting when you went to go and join them? Èèyàn tó lọ ń ba ayé èèyàn kan jẹ́ unprovoked. Kí ló rò pé ó máa ṣe sáyé tiẹ̀ náà? O rò pé ó máa welcome ẹ̀? You did not expect it to be in this form. One thing tó yẹ kẹ́ understand lórí social media yìí pé tó bá ti lè jọ́gà dúró sórí ilé ni ẹ̀. O ní ìdàtífà. O lè sọ̀rọ̀ kó kàn sọ tiẹ̀ kó kúrò lórí ẹ̀. Bọ̀ ìwọ ló lọ gbé rẹ wọlẹ̀ níwájú ọmọ Amebo. Torí ìwọ ló lọ ń wá love tí ò sí mẹ́. Ṣé wọ́n nífẹ̀ẹ́ ara wọn náà ṣe láńgbáláńgbá kiri? Do you think Momo and Amebo love themselves? Nǹkan tó tún pa wọ́n pọ̀ lọ́nà ló sì máa tú wọn ká eventually. Ẹ rí pé Amebo ti yẹra sí Momo nìkan ló ń take bullet. Momo is coming for Amebo as soon as ẹ tún sọ pé ẹlẹ́yà tẹ́mu sọ fún yín. They will still fight each other. Àbòsí ló pa wọ́n pọ̀. Ọ̀rọ̀ Dorcas ló pa wọ́n pọ̀. The same thing tó ṣèwọ náà nìyẹn mi jẹ́. You have a problem. A big one. Èèyàn tí ò ṣe, tí ò rò ẹ́, tí ò ṣe nǹkan kan pẹ̀.
You sat there, joined the enemy to bully her. Tó bá jẹ́ pé o ní reason tó fi fẹ́ bully Dorcas àbí Godfather àbí sọ̀rọ̀ sáwọn old donation. Ṣó mọ̀ pé it's another thing. Àwọn tó lọ join yẹn gan wọn ò ní reason. Tá bá sọ pé ìwọ gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. Ṣó ti rí pé pàṣán tó fi nà yálé wọ́n tọ́jú ẹ̀ pamọ́ fún ẹni torí ẹ̀ náà ṣe pè ẹ́ lólórí burúkú. Torí àwọn náà ti mọ̀ pé olórí burúkú làwọn anybody tó bá ti join àwọn olórí burúkú ni. Nǹkan táwọn máa mẹ́bọ̀ sọ fún ẹnìyẹn. Nísìnyí wọ́n sọ pé if they bring it on. Àwa náà máa stream show wa máa rẹ́rìn o. Èmi ẹlẹ́yàtẹ̀wù máa rẹ́rìn o. Tàwọn Mohammed bọ́gán ni màá lọ gbé ń sìn. Ibi tó bá ti ń wá fún ẹ. Èmi náà máa lọ gbé. How does it feel to be on this other side of the table, MHM? How does it feel that ibi tó èèyàn tó ṣe to turn around against you, just like you did to Dorcas? How does it feel now? Èmi máa rẹ́rìn o. Kò sẹ́ni mọ̀ tó máa sọ pé ká má stream show. Wo nǹkan tó sọ. As báwo ṣe máa ń pè yẹn náà? As petty as that thing is. Mọ̀mọ́ sọ pé òun stream show. Ṣé o ṣe bẹ̀rẹ̀ sí stream show mọ̀mọ́ ni? Why all of a sudden mọ̀mọ́ is mad at you? The same thing, concept of fi bá Dorcas jà náà fi ń bẹ ẹjà. Ayé tí wọ́n ti bàjẹ́, wọ́n wẹ́ ni kúnra ni. Ìgbà tí mọ̀mọ́ ń bully Dorcas ṣe bí òun stream ẹ̀, mọ̀mọ́ saw this time that you used to stream her video. If she doesn't like it, she could have just messaged you, inbox you. She doesn't need to come and speak to you like that. But this woman is mentally derailed, so she doesn't understand anything. Mọ̀mọ́ feel like ìbílẹ̀ Dorcas sharing ìbílẹ̀. Ṣé Dorcas ṣe bẹ̀rẹ̀ sí share ìbílẹ̀ ni? Ṣó ti rí pé ó fara pẹ́ra. Mọ̀mọ́ could have just told Dorcas, please stop sharing ìbílẹ̀. It doesn't feel well with me. Ló bá tán, all case get settled. But look at the route Mọ̀mọ́ took it to bully Dorcas. You were there, you were happy, you were smiling, you were laughing. Àwa náà máa rẹ́rìn o. Gbogbo show tí àwọn ọmọ amẹ́bọ̀ bá ṣe fún ẹ, àwa náà máa fi ṣe kíni, a máa fi wọ́n náà ṣẹ̀ sí. Bẹ́ẹ̀ni. That you too you will understand how it feels. How it feels. Sórí problem tó ní gbà yẹn jẹ́ n sọ fún ẹ. Ó rò pé ogun yẹn máa borí Dorcas, ó wá tètè mú side. Nǹkan tó ṣe ẹ́ nìyẹn. Ó rò pé bó ṣe wá fún Dorcas yẹn, they will finish her. Ó wá tètè mú side. That is a coward behavior. You are not fit to be a leader. That is a coward behavior. Everybody that saw what Mọ̀mọ́ did to Dorcas knew, hater and lover. Ó wà lára nǹkan táwọn hater kan fi reject Mọ̀mọ́ nígbà tí Mọ̀mọ́ gbé súnmọ́ wọn. Because they know that àjẹgbodò ni ìyá ẹ̀ ń wẹ́ ni kúnra ni. If she can do that to Dorcas, she can do that to anybody. That is why Mọ̀mọ́ cannot respect you, because ó ti lọ fi rẹ̀ wọlé níwájú Mọ̀mọ́. Nǹkan tó jẹ́ káwa àwọn ò kì í ṣe big speaker tá a fi tẹ̀lé Mọ̀mọ́. Ìwọ tó wá jẹ́ big speaker ló gbọ́n pípì ẹ̀gbọ́n yẹri tó tẹ̀lé Mọ̀mọ́. At the end of the day, ṣé wọn fi ẹ́ ṣẹ̀sìn? Ṣẹ̀sìn tiẹ̀ ò dé. Tẹni tó dé la rí, tẹni tó ń bọ̀ ta ló mọ̀. MHM, you caused it on yourself because you should have just stayed neutral. But you make it known that you pick a side. Side tó wá pick yẹn ló ti sáré fìyà jẹ within the space of 2-3 months. The side you picked. Wow, imagine Dorcas wo nǹkan tí Dorcas ti máa pa mọ́ra tí Mọ̀mọ́ ti máa ṣe fún for years látọjọ́ tí peace ti wà. Àbòsí ló pa yín pọ̀ MHM. Àbòsí náà ló tún yín ká. How does it feel? How does it feel? Surely you have to follow your conscience. Conscience ẹni ayé. That's it. Mama tẹ̀lé nu. You are supposed by your age, ó yẹ kó ti ní mind of your own. Ó ti pẹ́ tó ti wà nù fracas, ó yẹ kó ti mọ̀. Even if something is going to happen, but at least you will be able to sleep at night that you did the right thing. Ṣé o rò pé a máa fojú fo gbogbo nǹkan tó ṣe ń gbà tí Dorcas ni? No. Let the amebo bring it on for you. We too will go laugh. Bẹ́ẹ̀ni. Because you laughed when it was Dorcas' turn. You were happy it was happening.
àwọn tó wá lọ gbèjà, àwọn ló wá throw ẹ̀ to the wolves nsìn. Àìmọye nǹkan ọgbọ́n wà lórí social media yìí. Àwọn tó lọ gbèjà, àwọn tó jẹ́ pé tí wọ́n ti bàjẹ́, àwọn ló wá throw ẹ̀ to the wolves nísìnyí MHM. How does it feel? Feels good? Ẹ wá sọ pé tí àmì ìbọ̀sílẹ̀ bá wá fún yín, ẹ máa wá fún yín. How do we disrespect you? MHM, ìjà ò tí bẹ̀rẹ̀, jẹ́ kí ìjà yẹn bẹ̀rẹ̀ ń pẹrẹ o. Update for them. Send video to them. Talk about them. Ṣépè fún wọn. Ẹ jẹ́ kí ìjà yẹn tẹ̀ wá jẹ́ from student to student. We listen, we don't judge la máa fi ṣe. Torí àbòsí pa yín pọ̀. Ṣé o ti rí pé Ọlọ́run ọba tó bá jẹ́ pé dọ́kà ti ṣe mọ̀mọ́ ni, ṣe mọ̀ pé ọmọ yẹn lu àdàbí ńgbà yẹn. Ṣé o ti rí sí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìtẹ̀ lẹ́yìn ṣe kí ni lẹ́yìn fọwọ́ ara yín ṣera yín lẹ́yìn báyé ara yín jẹ́ káàkiri. Tí ò bá ṣe bẹ́ẹ̀, kí ni àwọn student amẹ̀bọ̀ máa jẹ yó tó máa fi pè wọ MHM ní olórí burúkú. Ṣé o ti rí sí kí náà máa jẹ yó tó máa fi jáde tó máa pe ìwọ MHM. Ṣé MHM wá kéré ni ní olórí burúkú. Ọ̀gá wọn dẹ̀ gbọ́ fídíò yẹn ó dẹ̀ post ẹ̀. Àwọn tó lọ gbèjà nìyẹn. Integrity is zero. They don't have any integrity. Ara wọn tára wọn nìkan náà mọ̀. If you are in their cycle, ó rí pé kó ìmọ̀dá sún sẹ́yìn fún wọn ni. Àwọn olóríire ti sún sẹ́yìn fún wọn. Their cycle is to always bring people down. Ìwọ tó ń preach pastor, MHM, what are you doing in the circle of these wicked people that is destroying people's life? You are feeling it now because it's your life, not in destroying sin. Life will not destroy. That's why you are feeling it. But when it wasn't you, you were happy. You were promoting them. You were sharing them. You were happy that it's as long as it's not me. But when it was other people, wọ́n ní lálá tó rókè ilẹ̀ ló ń bọ̀. Bínú ẹ̀ ṣe dùn bó ṣe ń ṣèbàjẹ́ ọmọlàkejì ẹ̀ ó kàn sọ pé Christian yẹn ni ó mọ Ọlọ́run because kò yẹ kó o dúró ní àwùjọ ọlọ̀tẹ̀, kò yẹ kó o dúró ń bẹ̀. Jesus, praise God, mama kọrin ṣe gbogbo ẹ̀. No, deep down your soul is dark. Your soul is dark. You are just like them. Kò sí yàtọ̀ MHM. You were just like them. Àwọn mama àjàrà bùkáì. You were the same like them. Ó pé ẹ̀ kì í ṣe kankan náà irọ́ ni. This is not dragging no MHM. This is the truth. Nǹkan tó ṣe ló ń gbà náà. Tó bá ṣe nǹkan tó dáa, of course, a máa sọ pé MHM dúró tán. You see how many people stood for Dorcas. Nísìnyí ni wọ́n sọ pé wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ kí ló rò wọ́n máa sọ ń pa ẹ̀. Ọlọ́, I don't understand you. Wọ́n ò tí bẹ̀rẹ̀ show tiẹ̀. Wọ́n ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ni. Ṣé bó ti bú mọ̀mọ́ is coming back for you. Àwọn amẹ̀bọ̀dẹ̀ rẹ̀, they will drag you as well. Torí pé kí ni o stream o show mọ̀mọ́. Kì í ṣe pé streaming show mọ̀mọ́ tó ṣe. Note, kì í ṣe pé o bú mọ̀mọ́ o. Kì í ṣe pé you are on mọ̀mọ́ side o. She knows o. But still, she still throw you to the wolves. Kì í ṣe pé o bú mọ̀mọ́ o. You have been streaming her since when she has been dragging Dorcas. She has been seeing you. She has been sharing you. Ìgbà tó bully Godfather náà, unprovoked. You joined them to bully Godfather. She shared your video. Ẹ jọ ń pín wèrè ṣe. Nísìnyí, it's their turn to ṣe kí ni? Tó ṣe dá padà sí ẹ lórí. Àwọn títí wọ́n ti bàjẹ́ ló ló ń kó mọ́ra MHM. Àwọn tó ń gbéyàn ṣubú. Kí ló wá expect pé kàn ṣe fún ẹ? Tọ́wọ́n bá ti réyàn gbé ṣubú mọ́, wọ́n máa kọjú ìjà síra wọn náà. Ìwọ tó bá wà pẹ̀lú wọn náà ló máa kọjú ìjà sí. Wọn ò kọjú ìjà sí Queen Mother ni. Wọn ò kọjú ìjà sí ìbílẹ̀ ni. Then who are you?
Who do you think you are that they will spare you and let you go? Tó bá ti dọjọ́ mi, gbọ́ kúkú òjò kó dá mi agbádá nù. If not that you're a coward. Àwọn tó ta kéré sí ẹ gan, àdúró tán ni fún Dorcas. Mo dẹ̀ ń sọ kinní kan tó bá jẹ́ pé nǹkan tó ṣe fún Dorcas lálákọ̀ọ́kọ́ yẹn, ìwọ náà ṣe fún Dorcas will stand by you. That is it. Dorcas will stand by you. Ṣorí lè tó wà lẹ̀, láwọ̀ ẹ̀ kò fomi lò ní. Torí wọ́n ló mọ nǹkan tó wá débẹ̀. Láwọ̀ ẹ̀ kò ṣe kí ni kò fomi lò. You go ṣe kí ni, you go learn the hard way. Kò tí ò fi dá kéèyàn máa ṣàbòsí ní.